máa kojúmọ́ níbi gbogbo tẹ́tí ń gbọ́ iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta. Ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìlera lọ́rọ̀ ibi tá a ti máa ń gbàlejò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó láti wá là wá lọ́yẹ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlera wa. Orúkọ tèmi ni Fúnmiláyọ̀ Akíntóyè. Láì fi àkókò wa ṣòfò, ohun tá a fẹ́ bojú wò lọ́sẹ̀ yìí ni pàtàkì oorun sísùn fún ìlera ẹ̀dá. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé wọ́n kúndùn láti máa lo oògùn kó tó di pé wọ́n rí oorun sùn. Kí ló ń fa eléyìí tó fi ń rí bẹ́ẹ̀? Àti wípé àwọn nǹkan wo la lè máa ṣe láti fi máa rí oorun sùn déédéé? Wákàtí mélòó ló yẹ ká máa fi sùn? Ṣé rí gbogbo ìbéèrè yìí àtàwọn nǹkan mìíràn tó yẹ ká mọ̀ nípa oorun sísùn ni a fẹ́ bojú wò. Oníṣègùn òyìnbó Olúṣọlá Tàlàbí ni àlejò wa lọ́sẹ̀ yìí láti ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ lórí pàtàkì oorun sísùn fún ìlera ẹ̀dá. Oníṣègùn òyìnbó àmàkíyò ẹ wá bá a kí àwọn olùgbọ́ wa nílé. Ẹ káàárọ̀ gbogbo àwọn olùgbọ́ wa nílé o. Ní àkọ́kọ́, tá a bá ń sọ̀rọ̀ lórí oorun sísùn fún ìlera ẹ̀dá, kí ni à ń pè ní oorun sísùn gan-an? Ẹ ṣé olóòtú. Oorun sísùn gbogbo wa la máa ń sùn, la máa ń jí nípa ìfẹ́ ti ẹlẹ́dàá wa. Ṣé ọpọlọ wa Ọlọ́run ti ṣe tó yẹ pé tílẹ̀ bá mọ́ tójú ọ̀run bá mọ́ báyìí láàárọ̀, gbogbo wa mọ̀ pé ilẹ̀ ti ń mọ́ o, àkókò ti tó láti dìde o, láti bẹ̀rẹ̀ iṣẹ́ òní o. Ẹ̀rí ọmọkùnrin ọmọbìnrin á bẹ̀rẹ̀ sí lajú díẹ̀díẹ̀, á dìde lórí bẹ́ẹ̀dì ẹ̀, lórí ibùsùn ẹ̀, á rìn káàkiri bẹ̀rẹ̀ sí prepare fún iṣẹ́ òòjọ́ yẹn. Tó bá dẹ̀ di pé ó ṣe di ọwọ́ ọ̀rọ̀lẹ́ o, tójú tílẹ̀ ti ń ṣú díẹ̀díẹ̀, òun láti bẹ̀rẹ̀ sí wípé láì pé àyè ti ṣe díẹ̀ lé ní o, ó dẹ̀ ká dẹ̀ ra padà wá sí ilé o, ká wá bẹ̀rẹ̀ sí wá bàjẹ́ máa fara ti bẹ́ ibùsùn wa o, ká sinmi fún iṣẹ́ ìjọ́ kejì. Ìyẹn ni pé tílẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ojú ilẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ṣú, ọpọlọ máa ń rí signal kan pé ilẹ̀ ti ń ṣú. Ẹ̀rí pé ká máa wálẹ̀ báwọn ìbò sọ pé yàn wind down, ẹgbẹ́ sí ẹ̀kú tílẹ̀ bá ti ń ṣú ẹ̀ máa slow down. Ilẹ̀ ti ṣú o, ànípẹ́ sùn, àlọ́tẹ̀ bẹ́ẹ̀dì wa o, ọ̀pọ̀ àná yàrá o, ìfariwo ń bì báyìí o, mo dùbúlẹ̀ o, mo jíjú o, ìyá máa bẹ̀rẹ̀ sí pípẹ́ aláti sùn àbí bó ṣe rí ni ọpọlọ ló ń ṣe bí ẹni pé agogo kan wà lọ́pọlọ tó sọ fún yàn pé ilẹ̀ tó bá ti rí oòrùn báyìí, ilẹ̀ tó mọ́ báyìí, ilẹ̀ ti mọ́ o, tó bá ti dáná tí ilẹ̀ bá ti ń ṣú, ilẹ̀ ti ṣú o. Ẹ̀ka tún bàṣẹ máa ṣe ni. Ẹ ṣeun. Ẹ wá jẹ́ ká bójú wo oníṣègùn òyìnbó bí wákàtí mélòó gan-an ló yẹ ká máa fi sùn lójúmọ́? Ẹ olóòtú ṣẹ́rí ká kọjú abẹ́rẹ́ kò báyìí straight away. Ẹ máa gbọ́dọ̀ wọn pa ní pé ọdún ni kí wọ́n sùn lágbo wákàtí méje, wákàtí mẹ́jọ nínú mẹ́sàn-án nínú mẹ́wàá àbí nígbàgbọ́ pé mẹ́jọ sí mẹ́wàá nínú mẹ́wàá àbí lè pè é kí wọ́n máa sùn sí wákàtí méje mẹ́jọ lóòjọ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ kíni kan fún yín, kò ń ṣe gbogbo àwọn èèyàn ló nídìí láti sùn fún wákàtí mẹ́jọ mẹ́sàn-án kó tó lè ṣe déédéé ìjọ́ kejì. Àìmọye wọn tẹ́ pé bí àti bá rí wọn bí wákàtí mẹ́fà, èmi kan ń sùn wákàtí márùn-ún tó dẹ̀ ń ṣe déédéé níjọ́ kejì ṣẹ́mu. Ẹlòmíì dẹ̀ ń dùbúlẹ̀ á lóun sùn fún wákàtí mẹ́wàá mẹ́ẹ̀ẹ́dógún, ẹni pé tó bá jí láàárọ̀ àyè máa sọ pé òun ó rẹ̀ òun. Mo ń bọ̀ wá sọ̀rọ̀ fún yín nípa ẹ̀. Oorun sísùn wákàtí ó yàtọ̀ sí kan tó ń pè ní quality balabasa ìlú. Tó pójú owó dáadáa. Tí wọn bá sùn tí kò bá pójú owó dáadáa, ilé àtọ̀ ọkọ̀ ló kọ̀ lè máa wé táwọn rẹ̀ lórí ibùsùn. Ṣùgbọ́n tí a pẹ́ tó sùn láàárín wákàtí márùn-ún mẹ́fà dáadáa, ìjọ́ kejì tẹ́ bá rí ó lè ṣe ṣáṣáṣú jẹ́ tó sùn rẹ̀. So tí gbogbo ẹ̀ lọ ìwádìí sọ pé kí wọ́n púpọ̀ ní gbà kan ní kí wọ́n sùn bí wákàtí méje mẹ́jọ ẹlẹ́mìí sùn mẹ́sàn-án gbòdà fún ara lóòjọ́ báyìí máa dúró síbẹ̀ ni. Àwọn kan tẹ̀ máa sọ pé àwọn ò kí ń rí oorun sùn, kí ló máa ń fa ẹ̀rí oorun sùn? Ok, ẹ jẹ́ ká sọ kí nìkan àwọn ìpèníjà tó wà nídìí ọ̀rọ̀ oorun sísùn méjì ni. Àwọn kan wà tẹ́lẹ̀ pé tẹ́sán yẹn ló wọ́pọ̀ jù kọ́ máa ní pé èèyàn oorun sùn. Ẹ̀yà kejì ni pé àwọn kan máa ń sùn jù. Gbàyé sọ̀rọ̀ tó bá dákẹ́ fún ìyẹ́jú kan á ti máa ń sùn. Sòyí tàbí ẹ̀sọ́ lẹ́ni ni àwọn tó wọ̀n ráyè oorun sùn àbí? Ok fine. Àwọn tó bá níyàn oorun sùn, ìyẹn náà tí ó pín sí ìpele bíi mẹ́ta. Ìkíní ẹlẹ́mìí àti bẹ̀rẹ̀ sí sùn, ìyẹn náà pè ní kí wọ́n bẹ̀rẹ̀ kó initiate kó lè bẹ̀rẹ̀. Ẹ̀rọ alájúlẹ̀ kò lè bẹ̀rẹ̀ sí sùn, á dúró ìyẹn kejì. Ẹlẹ́mìí á bẹ̀rẹ̀ sí sùn ṣùgbọ́n ó máa tají láàrin ẹ̀, ìyẹn ni kò lè maintain kò lè. Ìkẹta làwọn tẹ́ pé máa jí láàárọ̀ kùtùkùtù. Ẹgbẹ́ ọ̀nà mẹ́ta ni ṣùgbọ́n mẹ́ta yẹn sì wọn ní ó sùn dáadáa. Abẹ́gẹ̀dẹ̀ wọ́n tó dẹ̀ máa ń fa ni pé ṣe pé mo sọ pé ọpọlọ wa Ọlọ́run ti ṣe pé ó ní signal ló ní chemicals tó ń lò. Ó ní àwọn kíní kan tó ju bá rí iná báyìí, kò bá yẹn náà tẹ̀sán ní ìwọ̀n rí lóru
èmi ò ní lè sùn ó máa túmọ̀ sí pé bóyá ọ̀sán la ṣe wáyé o mò ń bọ̀ láti wá sọ fún púpọ̀ náà pé àtọmọdé àtàgbà ló ní ìpèníjà ọ̀rọ̀ orin nítorí pé ní adé ń lo fóònù à ń lo tablet à ń lo laptop à ń lo wẹ̀ lórí bẹ́ẹ̀ tó bá ń tọ́ náà yẹn ọpọlọ ṣe rí bẹ́ẹ̀ pé ọ̀sán la ṣe wà àbẹ́ẹ̀gẹ́ ìbá gbọ́ àwọn èyí tán gbogbo ọmọdé rí púpọ̀ wọn náà kì í sùn dáadáa náà iṣẹ́ jẹ́ ìdíkọ̀ tí mo sọ ọ́sẹ̀ so ọpọlọ ló máa ń wo bí kíní yẹn ṣe bí nǹkan tó bá rí tí náà yẹn bá dé kíní kan wà lọ́pọlọ bí ẹ̀yàn pè ní bí pacemaker àlọ́pà ilẹ̀ tí ọ̀sán láṣẹ wáyé o iná funfun lójú ń tọ̀ yìí o máa jí sùn. àwọn kan tó wá jẹ́ pé tí wọ́n bá rí iná ni wọ́n máa tó lè sùn dọ́kàn àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé iná ni wọ́n máa ń rí kí wọ́n tó lè sùn kí ni ìyàtọ̀ tó wà níbẹ̀. tẹ́ bá wò dáadáa yìí pé púpọ̀ náà wọ̀n èèyàn ètò pọ̀ náà wọ̀n èèyàn nínú mẹ́sàn-án nínú mẹ́wàá tẹ́ bá rí pé a fẹ́ paná a fẹ́ kí ibẹ̀ kó kú náà kó má sáré wọ́n bẹ̀ á jẹ́ rárá dùbúlẹ̀ ẹ̀jẹ̀ bá rí púpọ̀ náà á lè máa díjú àwa bẹ̀rẹ̀ process tí yẹn máa sùn yìí. àwọn ẹranko wà tó máa ń dúró àwọn bíi ẹṣin àwọn ràkúnmí wọn máa ń dúró sùn púpọ̀ ní wàdà bá fẹ́ sùn a máa dùbúlẹ̀ ibẹ̀ àníjẹ́ káre wà bẹ́ẹ̀ àpaná àtútù jẹ́jẹ́ àwa àtiwá díjú ibẹ̀ là ń set pace fún oorun sísùn. ìgbà náà ẹṣin púpọ̀ ọ̀pọ̀ àwọn èèyàn wà tó jẹ́ pé wọ́n máa ń wo tẹlifíṣàn ní òru ìdájú gbogbo ṣé o gbé mo sọ kíní kan síwájú lẹ́ǹkan ẹ̀ mo ní pé ní òde ìwòyí tẹ́ bá rí sí yàtọ̀ sí tẹlifíṣàn lásán àwọn gbé laptop dání agbé fóònù dání lóru lórí bẹ́ẹ̀dì a máa wò ó iná a máa wọ ọpọlọ kí ló sọ fọpọlọ ọ̀sán láti wá o ọ̀sán láti wá o kò tí ì sórun o gbọ́dọ̀ sọ fọpọlọ ẹ̀ nìyẹn. èwo ló wá lè ti díẹ̀ yọ fún ìdẹ̀ra wa. ọkẹ́ fàṣẹ́rí kíyàn máa sùn ó ní àǹfààní púpọ̀ fún ara ó dàbí kíyàn ṣe wàhálà kó ṣe oríṣiríṣi nǹkan kó lọ oríṣiríṣi nǹkan lápò látàárọ̀ kó ẹ̀dálẹ́ kó dẹ́kun ẹ̀ kó máa kó dé kó àwọn kílọ̀pọ̀ àwọn waste kó jẹ́ kó máa jáde lára kọ́nọ́pọ̀ ní kọ́ detoxify òun nìyẹn so tó bá sùn ọpọlọ arrest á lè bí ṣàtúnṣe gbogbo nǹkan tó kọ́ á sì mẹ́sì inú ọpọlọ dáadáa láti lò ń jẹ́ òkèjì tí ọba ń kàwé nǹkan tó bá sùn ó máa ń nǹkan tó kó settle down dáadáa sí ọpọlọ á sinmi á lè rí ibi ṣiṣẹ́ ń jẹ́ òkèjì tí o tó bá ẹgbẹ́ tó sùn dáadáa tó bá jíjọ́ kẹ̀yẹ pé ó lè wá sọ́fíìsì bẹ̀rẹ̀ jókòó kó wà lórí wájú kó máa tó gbé inú ìwà mọ́tò ó sùn ògbà sílẹ̀ tó bá rí gbà mí lórí títì ẹnìyẹn ó lè máa mọ́tò lọ kó sùn ó lè sáré. Ọlọ́run kò ṣàánú wa ẹ wá jẹ́ àtúbọ̀jú wo àìsùn déédéé yìí ṣé kò tẹ̀lé ṣàkóbá gan fún ojú. kì í ṣe ojú nìkan gbogbo ẹ̀yà ara pátápátá kíyàn bá sùn sọ pé lọ́pọ̀ ní kíyàn slow down pátápátá gbogbo activity ó wálẹ̀ opportunity fún ara láti máa ṣe àtúnṣe ṣẹ̀wọ̀n gbogbo èròjà tó lò látàrọ̀ dalẹ̀ gbogbo á sinmi wọ́n á rí bí ṣàtúnṣe fún ìjọ́ kejì wọ́n á sinmi wọ́n bá jíjọ́ kejì wọ́n á jí pépé dáadáa wọ́n lè tún bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ tó bá yá sí ẹ pé tẹ́yìn náà bá dóba tó bá pọ́jọ́ máa dé ọ̀rẹ́ ó mo lọ́jà ó rẹ̀ mí díẹ̀ jáde ara sọ fún yín pé àkókò ń torí ẹ̀jẹ̀ o. àwọn tí wọ́n kúndùn láti máa mu ọtí àmupara tó jẹ́ pé ó máa ń ṣe àkóbá fún oorun sísùn wọn àkóbá òun náà ní lè ṣe fún ìdẹ̀ra wọn. ẹ ṣe ọtí mímu ó ní nǹkan tó máa ń ṣe fún oorun sísùn ṣé àwọn pé tí èèyàn bá mọtí sí púpọ̀ nígbà tí ọ̀lẹ́mí àlóhùn mọtí bóun lọ sùn ìrọ̀lẹ́ tó bá mu ọtí ó kàn máa jẹ́ kó lọ jàre gbogbo fẹ́ bẹ̀rẹ̀ sí sùn bọ̀tẹ́ bá kó máa jí ẹni yẹn ní àìmọye ìgbà lóru ilẹ̀ tó wọn so wọn kì í lè sùn dáadáa tẹ́ bá wò dáadáa bọ̀ tó bá mú wọn lọ sùn sórí bẹ́ẹ̀ á mú wọn lọ sí ibùsùn wọn pé à ń fẹ́ lọ sùn bọ̀tẹ́ ẹni tó bá sùn bẹ́ẹ̀ kò ní sùn dáadáa tó bá sùn àtàjì gbọ́dọ̀ èèyàn pẹ̀lú kíní kan lẹ́pẹ̀ ní quality of sleep. yóò sùn dáadáa ìyẹn kó péjú owó yẹn pé kò kí n tó nínú àwọn tó ń ṣe orúkọ bẹ́ẹ̀ ọtí yẹn á máa disturb wọn ọkàn so ọtí mímu tí ó bá pọ̀ jù ó máa ń ní nǹkan tó máa ń ṣe fún ohun ìrọ̀lẹ́. tó bá jẹ́ wípé ẹ̀ ń ṣẹ̀ṣẹ̀ ń ṣí ẹ̀rọ rédíò yín ìlera lọ́rọ̀ ní ètò tí ẹ̀ ń gbọ́ láti iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta oníṣègùn òyìnbó Olúṣọlá Sàlàbí ni àjọ ń fọ̀rọ̀ jomitoro láti bí ìṣẹ́jú mélòó kan lórí pàtàkì oorun sísùn fún ìlera ẹ̀dá oníṣègùn òyìnbó àmàkínlẹ̀ kan sí pé ẹ kú òun. ẹ ṣé o lójú. ẹ jẹ́ ká tún bójú wo oníṣègùn òyìnbó tí oorun bá pọ̀ jù ńkọ́ kí ló lè ṣẹlẹ̀ fún ìlera ẹ̀dá. ìyẹn àṣẹ wọn pé nígbà tá a bẹ̀rẹ̀ mo sọ fún yín pé ọ̀nà méjì ni ọ̀rọ̀ ìpèníjà oorun jẹ́ èmi ètò àkọsọ síwájú ni àwọn tó kì í rọrùn àwọn kan wà lẹ́pọ̀ oorun yẹn àwa tún pọ̀ jù ìyọ̀wọ̀ ìròyìn bó narcolepsy tí èèyàn bá tọ́nà sójú ó ní èròjà tọ́pọ̀lọ́ tó máa ń yòrò sínú ẹ̀jẹ̀ fún èròjà tó bá tọ́nà yẹn ó ní ètò máa dẹ́kun ẹ̀ tí náà bá sí ó ní ètò máa jẹ́ kó tún yòrò sínú ẹ̀jẹ̀ wọ́n pe kíní kan ní ọ̀rẹ́ ṣe ń gbà mí wọn tó máa ń sùn yẹn púpọ̀ nígbà wọn kì í ní rárá tó kò kì í pọ̀ lára wọn
so òyìnbó ti fàdà pé tó bá fún wọn ní díẹ̀ á jẹ́ kí wọ́n máa sùn ìrìnàjò bẹ̀rẹ̀ ní fún wọn yẹn lóògùn kan nítorí tó yẹ tó yòrò sí inú ẹ̀jẹ̀ tó kì í sí yẹn òun náà ń fún wọn tó fi máa jẹ́ kí wọ́n dẹ̀ lè sùn díẹ̀díẹ̀ so ìyàtọ̀ kíyàn máa rọrùn sùn àti kó máa sùn púpọ̀ nìyẹn. ẹ ṣeun púpọ̀ oorun sísùn tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí tí ìbáṣepọ̀ bá wáyé láàrin ọkùnrin àti obìnrin àwọn kan sọ pé ó máa ń fà á kí àwọn oorun sùn dáadáa ǹjẹ́ òótọ́ lè yí bí? ok iṣẹ́ rí ẹ̀ka wò dáadáa tí ìbáṣepọ̀ bá wà tó yẹ pé ó dánmọ́rán láàrin àwọn méjì tó tẹ́ àwọn méjì lọ́rùn ọ̀nà wọn máa dùn kò ní kí pé wọ́n fọ̀ọ̀sẹ̀ láti ṣe. so ẹni pé wá látọkọ àwọn méjì ẹni pé púpọ̀ nígbà tó bá rí ìṣe bẹ́ẹ̀ ẹni pé ara wọn máa balẹ̀ lẹ́yìn ìgbà tó bá yẹ tó wá fẹ́ sùn bọ̀dọ̀ bá dẹ́ tó bá fọ̀ọ̀sì ẹ̀ ní pé yẹn ò ní sùn dáadáa o bọ̀dọ̀ bá wá látọkọ láti ṣe wà ní pé kò ní sí wàhálà. ẹ ló ń pè ní completion ẹ tẹ́ lọ́rùn. kí wá ní àwọn ọ̀nà tí a lè gbà láti lè máa fi rí oorun sùn déédéé oníṣègùn yìí? yà ẹ ṣe olóòtú kíní níbẹ̀ ni pé wọ́n ń pe kíní kan ní hygiene yẹn ni pé ká lákòókò tó yẹ pé a máa sùn jọ wọ́n pé ọ̀tún ọ̀kú tó bá yẹ dàgbé méjì ń sìn kò fẹ́ lọ sí ibi ibùsùn ẹ̀ tó dẹ̀ bó ti ẹ̀sùn kó lọ síbẹ̀ yẹn number one ṣe ọ̀pẹ́ púpọ̀ nígbà a máa ń rò pé ilé bẹ́ẹ̀dì wa tá ń sùn sí kò ṣe bí wọ́n ti ń kàwé ibẹ̀ kan ló ń gbé fóònù lọ yàrá kọ́ ẹni bí a fi tẹlifíṣàn sínú yàrá á rò pé nǹkan kékeré ló ń ṣe abẹ́rẹ́ tẹlifíṣàn ló ń disturb oorun sísùn ní yàrá àbí ẹgbẹ́ tẹlifíṣàn kúrò ní yàrá àti fóònù so yàrá tó bá tíyàn bá ní àkókò tó ń sùn lójúmọ́ yẹn náà pè ní sílíbà yẹn bá tù tíyàn jẹun dáadáa tó ń ṣe exercise díẹ̀díẹ̀ ṣẹ́mu tíyàn bá ń ṣe nǹkan tó bá like lóòrèkóòrè tó bá ṣe débi kan á sùn ẹwà fẹ́ sinmi bóyá bọ́ọ̀lù ló ń gbá bóyá eré ló ń sá tó bá ṣe díẹ̀ tó bá sùn ẹwà nílò ó dàgbò ti tó dé àbí mo fẹ́ rest inú àá dùn ó wà satisfied àrísùn òṣèré nìyẹn ẹni tó bá ní ọ̀wọ́n ìpèníjà kan ṣọgbọ́n wọn kan ní nǹkan bíi hypertension wọn ní diabetes wọn ní àrùn tọkàn lọ́fẹ́ míyẹn ó lè affect wọn ẹlòmíì máa jí lóru lọ́tọ̀ ṣẹ́wọ̀n onítọ̀ ṣúgà a máa jí ẹlòmíì dẹ̀ lóògùn fún ìfúnpá tẹ́ gbogbo yẹn máa ń jẹ́ kó tọ̀ tó bá sùn díẹ̀ á lọ tọ̀ tó bá sùn díẹ̀ a máa disturb wọn rẹ̀ yàrá yẹn máa ń fọ àwọn èèyàn lóògùn bẹ́ẹ̀ ní àárọ̀ tí wọ́n á ti tọ̀ tán kó tó lọ sùn ní alẹ́ tó bá fún wọn ní lóògùn yẹn lálẹ́ a máa jí wọn lóru so kò ní jẹ́ kí wọ́n sùn dáadáa. ẹ ṣeun oníṣègùn òyìnbó òun ni ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òfààná fún òjẹ́ ẹ̀yin olùgbọ́ wa ó sì ní àwọn ìbéèrè tó yẹ ká béèrè lọ́wọ́ oníṣègùn òyìnbó àmọ́ nítorí àkókò wa níbi ni a máa fi àdàgbètò náà rọ̀ sí lónìí tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a ó máa tẹ̀síwájú lórí kókó yìí tí a pè ní pàtàkì oorun sísùn fún ìlera ẹ̀dá. a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olùgbọ́ wa fún ìtẹ́tí sí ètò wa ní gbogbo ìgbà bákan náà la dúpẹ́ lọ́wọ́ àlejò wa lọ́sẹ̀ yìí oníṣègùn òyìnbó Olúṣọlá Tàlàbí ọpẹ́ pàtàkì lọ́wọ́ Ọmọlára Adéṣọlá àti Tèmiládé Tìjání orúkọ tèmi ni Fúnmiláyọ̀ Akíntóyè mo tún gbàládùra lẹ́ẹ̀kan sí pé àìsàn náà ó kéré ó pọ̀ ni ò kò ní ṣe wá. àkójúmọ́ níbi gbogbo tẹ́tí ń gbọ́ iléeṣẹ́ OGBC 90.5 FM nílùú Abẹ́òkúta ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò ìlera lọ́rọ̀ ibi tá a ti máa ń gbàlejò àwọn akọ́ṣẹ́mọṣẹ́ oníṣègùn òyìnbó láti wá là wá lọ́yẹ̀ lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìlera wa orúkọ tèmi ni Fúnmiláyọ̀ Akíntóyè láì fi àkókò wa ṣòfò ohun tá a fẹ́ bojú wò lọ́sẹ̀ yìí ni pàtàkì oorun sísùn fún ìlera ẹ̀dá ọ̀pọ̀ àwọn ènìyàn ló jẹ́ pé wọ́n kúndùn láti máa lo oògùn kó tó di pé wọ́n rí oorun sùn kí ló ń fa eléyìí tó fi ń rí bẹ́ẹ̀ àti wípé àwọn nǹkan wo la lè máa ṣe láti fi máa rí oorun sùn déédéé wákàtí mélòó ló yẹ ká máa fi sùn ṣe rí gbogbo ìbéèrè yìí àtàwọn